Ẹ kú ojúmọ́ o, ẹ̀yin ènìyàn wa káàkiri tìbútòrò orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. A kú bójọjọ́ ti rí, a kú kó lè dáa tóníkálùkù wá bá káàkiri. Ọlọ́run Elédùmarè, ọba tó ní ìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba ajípọjọ́ kúdà, ọba tó gbọngbọ́n tí ò fara ti kankan, ọba tí ò ní káwọ́ pẹ̀yìn rojọ́ wájú ọba kankan, ọba tí kì í kábàámọ̀ lórí ohun gbogbo tó bá dáwọ́lé tó bá ṣe. Ọba òní, ọba àná, ọba òní, ọba ọ̀la, ọba tí mo bẹ tí láéláé, ọba àìkú àìdíbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo. Elédùmarè, ìwọ la fọpẹ́ fún lénìí. Torí pé ìwọ lọba àjíkẹ́, ọba fẹ́rẹ́fẹ́re, ọba àjùwàpè, agbénimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ, ọgbàgbà tí gbàrà àdúgbò, abọ́pọ̀pọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. Ìbà dáńgbọ́ngbọ́n bàbá kókó, irú ọ̀kàtàkọ́ bàbá lóṣùn, aṣọ mẹ́rìndínlógún báyìí láṣọ ọ̀sẹ̀pọ̀nà, yémiyémi gbẹ́kin, ọgọgọ rúmọrúmọ, apanimọ́hàgún olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti ìdímọ̀jẹ̀ èèyàn, ẹ̀yin lájẹrun òru àjẹdọ̀ èèyàn mọ́bì. Ìbà o, ẹjọ́ ojú wa ṣe ńlẹ̀ Yorùbá o, ẹ má jẹ́ kọ́rọ̀ wa dàrú, ẹ má jẹ́ ká rìn bùṣe, ká wá bùṣe gàdà ká máa fi ká àbámọ̀ hánú. Ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ sí wa ńlẹ̀ Yorùbá, ẹ má jẹ́ àárín payín kéke. Láàlú ògiri kò dọwọ́ rẹ, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọwọ́ rẹ o, ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá, ẹ má jẹ́ ó gbóná mọ́ wa. Wọ́n ní gbóná ayé kan kì í pọṣẹ, bẹ́ẹ̀ ni ìjì kì í jà kó pe ìrà lẹ́lẹ̀. Tí ikú bá ń pa wọ́n lọ́tún tí ń pa wọ́n lósì, ẹ má jẹ́ kó wọlé Yorùbá wá mọ́. Ẹ bá dáwọ́ rẹ̀ dúró. Gbogbo ọwọ́jà táwọn Fúlàní ń gbé rìn, ẹ bá dáwọ́ rẹ̀ dúró sẹ́. Ẹ má jẹ́ wọlé Yorùbá mọ́. Àwa ni ẹjẹ́ àborí wọn, gbogbo ète wọn, ọ̀tẹ̀ wọn, ìmọ̀ràn wọn, èròǹgbà wọn, ẹjẹ́ ó já sófo. Torí wọ́n ní tá a bá láàmú ní ọ̀la báyìí láàmú, ẹnu báyìí lẹ́sẹ̀ fi pàkóró ojú ọ̀nà. Ẹfútúká orúkọ tí wọ́n ń pa bá pẹ́, ẹ̀fúfùtúká orúkọ tó ń pa dákà. Adéáfọ́ Sàmúlú ti sàrànmọ́ ẹlẹ́mìí, ó bá fàjẹkù, ó bá fàjẹjá, ó wá ń sọ̀rọ̀ fákiri láburú. Ọ̀rúnmìlà ní tó bá ṣe bí ìṣe tó ní, ó ní mọ̀ ìní nìkan kì í dalẹ̀. A ó mú ni ẹnu báyìí lẹ́sẹ̀ fi pàkóró ojú ọ̀nà. Ẹnu wọ́n mọ̀ fò ní lónìí, fọ̀ládọ́la ni olóró ilẹ̀ Yorùbá. Ọ̀tá ò ní rí wa gbéṣe o, lágbára lọ́wọ́ Elédùmarè, lágbára àwọn tó nílé ayé, lágbára àwọn ṣàǹkóṣàǹkó tó dé orígun mẹ́rìnlélógún Ilé Ifẹ̀ mú. Ipá ọ̀tá ò ní ká wa o, bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ t'Èdùmàrè. Lówùúrọ̀ yìí, mo ṣalábàápàdé fọ́nrán kan. Ẹ rí i pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ museum lánàá, tí mo ní ó yẹ ká ṣe àwọn ibì kan tí wọ́n mọ̀ kó nǹkan àtayébáyé tá a nílẹ̀ Yorùbá sí, káwọn ọmọ wa náà ó lè mọ̀ fi ṣèfàjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ogún òní ilẹ̀ Yorùbá ní ń bẹ lókè òkun táwọn èèyàn ń rí, tí wọ́n lọ ń wò lọ́hùn. Pàápàá jùlọ kankan ń bẹ tá a rí mọ́, tá a mọ ibi tó sọ̀kalẹ̀ sí. Òní Òṣùpá Àjèó tá à ń pariwo. Òṣùpá Àjèó yìí, ó wà lára nǹkan táwọn òyìnbó gbé lọ tá a rí mọ́ dòní. Ibi tó sọ̀kalẹ̀ sí kò sẹ́dá alààyè tó mọ̀. Ìyẹn báyẹn. Adé tí wọ́n jà sí ní 1903, tí Ẹlẹ́pẹ̀ àti Àkárìgbò jà sí, adé yẹn náà ń bẹ níbi táwọn òyìnbó gbé. Wọ́n gba adé yẹn lọ́jọ́ náà, torí pé bóyìnbó yẹn ṣe fojú kan adé yẹn, ó jọ lójú, kò rí wọn ò rírú ẹ̀ rí. Ó dẹ̀ gba adé yẹn lọ. Dòní wọn ò rí. Lẹ̀kẹ̀ tó wà lára adé yẹn máa ń sún sókè sún wálẹ̀ fúnra rẹ̀, láì ṣe pé ó ní remote control. Ilé fi mọ̀ pé tá a máa ń sọ̀rọ̀ adé, ṣé gbogbo adé lẹ́rù kó lè ríta nílẹ̀ Yorùbá? Ọ̀pọ̀lọpọ̀ adé ni ò gbọ́dọ̀ rórùn. Ọ̀pọ̀lọpọ̀ adé ni kì í ṣe gbogbo ojú ló gbọ́dọ̀ máa rí.
torí ọ̀pọ̀lọpọ̀ wọn ni ẹ̀mí ń bẹ lára rẹ̀, life wà lára wọn, lára àwọn nǹkan táwọn bàbá wa ṣe pẹ̀lú òótọ́ inú. Bẹ́ẹ̀ lọ láwọn nǹkan onírúurú. Àga kan bẹ tí wọ́n gbé kò ní ààfin Ọlọ́wọ̀. Ààfin Ọlọ́wọ̀ ni wọ́n ti gbé àga yìí. Àwọn òyìnbó bìrìtìkó yìí náà ló gbé. Bó tẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bá ṣe gbọ́ ìtàn yẹn, wọ́n ní Ọlọ́wọ̀ gangan ló fi ẹ̀tàtẹ́ẹ̀nì Queen pé kó fi jókòó. Ṣùgbọ́n nígbà tí Queen ó dìde, àga yẹn wù wọ́n gbé lọ, ó sì wà ní palace ẹ̀ dọ̀là títí tó fi kú. Irú àga yẹn ara àwọn property ilẹ̀ Yorùbá ni, nítorí ìkan design tó wà lára ẹ̀ ó jọ wọ́n lójú, wọn ò rírú ẹ̀ rí. Wọ́n ṣe káàvù àga yẹn, ìyẹn náà lọ. Oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ làwọn òyìnbó jí gbé, torí olè ní British, àfi tí wọn bá rí nǹkan tó jọ wọ́n lójú. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà gbé lọ́dọ̀ wa ń bí. Ọ̀pọ̀lọpọ̀ èṣù òde tó jésù èṣù agbára tá a bàbá wa fi tẹ̀lú làwọn British wú tìdítìdí tán gbé lọ. Ìgbà tó yá, àwọn ọmọ wa tún lọ ń jí wú fúnra wọn. Wọn ò mọ̀ túmọ̀ èṣù tí wọ́n fi dèlú. Ọ̀pọ̀lọpọ̀ kéèyàn wọ́n fi dé ìlú ni. Òun ni wọ́n ń pè ní alálẹ̀, ojú alálẹ̀ tẹ́ bá ń gbọ́ ojú alálẹ̀. Èṣù tán fi dèlú ni. Gbogbo àwọn èṣù yìí làwọn ọmọ gànfẹ́ ìgbà náà lọ́n lọ wú tí wọ́n gbé sá lọ tà fóyìnbó. Torí gbogbo àwọn kinní wọ̀nyí ni life wà lára wọn. Wọ́n jí gbé lọ. Wọ́n á kó Bible wá àti Kùránì, wọ́n ní a máa kà á. Iṣẹ́ àjòjì ó ṣàkóbá fún wa lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn àmúṣagbára táwọn bàbá wa lò tí wọ́n fi jà fún ilẹ̀ wọn táwọn ò lé ní táwọn à ń rí, táwọn ń pè ní ilẹ̀ wa, èyí táwọn ń pè nílẹ̀ wa lénìí. Àwọn bàbá wa ṣe wàhálà lórí àwọn ilẹ̀ wọ̀nyí gan níwọ̀n bá tá a rí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ wọ̀nyí ní ẹ̀sìn òjá mọ̀ di àwọn ilẹ̀ wọ̀nyí mọ́. Màá ṣàwọn àfihàn kankan fún yín lórí kan nílé ní. Mo wá sọ̀rọ̀ bá ọ̀rọ̀ ogun Kírìjí. Ọ̀rọ̀ ogun Kírìjí. Ogun yẹn ọdún 16 ni wọ́n fi ja ìjà yẹn. Òun ni civil war tó ti pẹ́ jù lórílẹ̀ alàyè. Civil war tí wọ́n jà ní orílẹ̀ alàyè tó ti pẹ́ jù in the history of mankind. Kò ṣẹlẹ̀ rí ní pàtì kankan in the whole world. Ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ tí àwọn ọmọ ìyá méjì kọjú ìjà síra wọn, wọ́n sì ja ìjà yẹn for 16 years. Ogun Kírìjí ni. Ibẹ̀ ni egun ti kegun, tí wọ́n ti lo gbogbo idà tí ń bẹ nílẹ̀ Yorùbá ni wọ́n lò. Ogun yẹn kò yẹ ká má máa sọdún ẹ̀ nílẹ̀ Yorùbá, torí ogun tẹ́ bá rántí tó gbé wọn dójú ogun yẹn àtìgbà tó hẹ́ndì, ẹni tó bá ní òye lórí ẹkún ni. Ẹ jókòó ẹ̀ dẹ̀ máa sunkún pé ṣé gbogbo báwọn bàbá yìí ṣe kàǹkà tó láyé, ibi tí wọ́n rún gbogbo agbára wọn sí rèé tán fọdún 16 jà. Òyìnbó British wá wọ ojú ogun pẹ̀lú Ìjẹ̀bú lákòókò ìgbà tí wọ́n ń jagun Kírìjí lọ́wọ́. Àwọn British mú nǹkan lẹ̀ pẹ̀lú Ìjẹ̀bú. Ṣé táwọn bàbá ìbá mọ̀ tó yẹ kí gbogbo wọn pàtọ̀pọ̀ kí wọ́n lọ fèsì British lọ́dún náà lọ́hùn? Ọjà wa jẹ Ìjẹ̀bú. Ọjà jẹ Ìjẹ̀bú. Torí pé wọ́n fẹ́ yan Ìjẹ̀bú jẹ, Ìjẹ̀bú ó gbà. Wọ́n sì ti kóra wọn sójú ogun bí. Ìbàdàn àti Èkìtì àti Ìjẹ̀ṣà wọ́n ti mú nǹkan lẹ̀. Abẹ́òkúta náà Ṣódẹkẹ́ náà ń da sáìdì ọ̀dọ̀ tiẹ̀ náà rú lọ pẹ̀lú àwọn Àwórì àtàwọn Ìgbádò, wọ́n ń tú ká. Kẹ́ máa wo ibi tí wàhálà wà nílẹ̀ Yorùbá. Torí ẹ̀ kíní yẹn òye máa ṣẹlẹ̀. Tá a bá ní nǹkan pàtàkì kan tó yẹ kí gbogbo wọn panu pọ̀ lé lórí, ká fà wàhálà lórí ẹ̀. Àwọn agbọ̀n kan máa lọ fa wàhálà lórí nǹkan tí ò ní túmọ̀. Àwọn agbọ̀n kan máa tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀bí kan. Bẹ́ẹ̀ sì ni kò sí bí kíní yóò ṣe ṣẹlẹ̀ tí ò ní padà kàn wá.
wọ́n wá jà ní títí di 1886 wọ́n bẹ̀rẹ̀ jà ní 1870 wọ́n jà ìjà yẹn wọ 1886 nígbà tí wọ́n parí ìjà gbogbo wọn wá ń wòra wọn báyìí ọmọ ìyá kan náà wọ́n ṣẹ̀ wá jókòó tí wọ́n sáìn tírítì láàrin ara wọn pé àtún bá ara wa jà mọ́ ìjọ náà ọjọ́ ayọ̀ ni o bọ̀ ọjọ́ ẹkún tún ni ọmọ ìyá méjì ṣẹ̀ṣẹ̀ wá ń kọ̀wé pé a ní bá ara wa jà mọ́ wọ́n wá gbé ẹmu funfun lẹ̀ wọ́n mu wọ́n wá mú iṣu wọn ṣoṣo jẹ iná tí wọ́n dá tí wọ́n fi ń sun àwọn nǹkan tó fi jà gbogbo tí wọ́n dá tó ṣe igi tó kójọ wọ́n ibẹ̀ náà ti ń ṣoṣo jẹ ní iṣu tó yẹ kẹ́kọ̀ọ́ kọ́kọ́ sun jẹ kẹ́ tó bẹ̀rẹ̀ ìjà òun náà wá sun jẹ nígbà wọ́n parí ìjà ibi táwọn bàbá wa ti ṣe mistake nìyí o òun ló jẹ́ ká máa mú àwọn ètò yìí wá láti fi ṣe ìṣítí fúnlẹ̀ Yorùbá pé ẹ mọ́ gbàgbé ibi táwọn bàbá yín ti ṣubú ẹ mọ́ gbàgbé tẹ́ ẹ bá rántí náà tẹ́ ẹ bá wò dáadáa ọ̀pọ̀pọ̀ náà àwọn ọba yìí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan fi ṣẹlẹ̀ nígbà tá à ń sọ iná o púpọ̀ nù wọn ló kọ̀ sí gbogbo àwọn àdánwò wọ̀nyí tí wọ́n dá wàhálà lẹ̀ tí wọn ò jẹ́ kílẹ̀ Yorùbá ó rójú nítorí àti jẹ tiwọn táwọn bá ti ń wá nǹkan tí wọn ó jẹ báyìí wọn ò kọ̀ láti ta odidi ìlú wọn sóko ẹrú. Ìjẹ̀ṣà, Èkìtì, Ìbàdàn tí wọ́n wo ojú ogun papọ̀ nígbà tí wọ́n parí ogun tó gbé tirégbèrègbè àwọn ọmọ wọn wá ń ṣe papọ̀ lẹ́nu gbogbo àwọn máa kọ́ ní tó pẹ́sẹ̀ntì lójú ogun yẹn wọ́n wá di fámìlì kan lónìí tá à ń sọ̀rọ̀ yìí. tẹ́ ẹ bá rí ọmọ Ògúnmọ́lá tó bá kúrò l'Íbàdàn tó bá lòun lé Èkìtì yóò ti pe àwọn ọmọ Fábùnmi Òkèmẹ̀sí yóò pe ọmọ Arímorò yóò pe ọmọ Ògèdèǹgbé pé mò ń bọ̀ sádùúgbò yín o àwọn èèyàn ti wá gúnyán lẹ́dìí àtẹ̀mú àwọn ọmọ ní o kì í tó sàwọn ọmọ tí wọ́n bí nígbà náà tó sí o ọmọ àwọn tí ò tiẹ̀ gbọ́njú mọ́ bàbá tó jà àwọn adẹ̀bí kan náà lónìí wọ́n wá ń wá àǹkó bí wọ́n bá sọdún bàbá wọn àǹkó gbogbo wọn ràn wọ́n gúnyán jẹ wọ́n ṣe bí àtàbá sọdún léyà nígbà tí èèyàn ti kérésìmásì náà ṣe ń ṣe orí àwọn èèyàn wà máa wú pé síkà bàbá yìí mọ̀ ń gbà náà kàn máa jàjà yìí kí wá ni mo fẹ́ fàyọ ibi tí mo ń lọ rèé mo wá propose museum torí a rí àwọn nǹkan àlòkù tí wọ́n lò lójú ogun yẹn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀dí rẹ̀ mọ́ àwọn nǹkan agbára wọ́n ṣàfihàn kankan mò ń mú kinní yẹn bọ̀ lọ́tọ̀ bọ̀ ìkan wà tí mo rí tún gbámú tí mo fẹ́ mú wálé nìí tí màá fi hàn yín wọ́n ṣàfihàn kankan wọ́n sọ̀rọ̀ fìlà kan tí bàbá wa Arímọ̀rọ̀ dé lójú ogun yẹn wọ́n ní nílá rẹ̀ wà nínú ilé kékeré rẹ̀ náà rí mú wáta torí ẹbọ tí wọ́n fi máa ń gbé nílá yẹn lẹ́sẹ̀ kó tó lè jáde wọn ò lè pèsè rẹ̀ bọ̀ kékeré yẹn ò bá nǹkan púpọ̀ lọ títí ìwọ̀nba nǹkan tí wọ́n rí kó jọ nìyẹn tó lè jáde àwọn kankan wà tí ò lè jáde mọ́ tọwọ́ ò mọ̀ tí wọ́n mọ̀ tí wọ́n fi pè tutù rẹ̀ kí wọ́n tó lè fọwọ́ kàn níwọ̀nba ilé tí wọ́n lè rí mú òun ni wọ́n mú wá tẹ̀ ń wò yẹn wọ́n wá kó jọ ní òkè ní ìmẹ̀sí ilé wọ́n wá fi hàn àwọn èèyàn lórí fọ́nrán pé ilé ni wọ́n tán bá dé àfẹ́ẹ̀rí ni tẹ́ ẹ bá dé ẹ̀ní rẹ̀ ní náà mọ́ pé ní láàárẹ̀ yẹn le gan tógun bá gbóná jirijiri náà máa ń lò yẹn so wọ́n wá ń ṣàlàyé àwọn kí ni wọ́n á gbé inú museum ló yẹ kí kíní wà gbogbo àwọn ọmọ tí wọ́n ń kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá ní universities tó wà nílẹ̀ Yorùbá pátápátá àbí lórílẹ̀‐èdè àgbáyé torí tó ti ń kọ́ èdè Yorùbá ti pọ̀ káàkiri ayé especially l'Amẹ́ríkà tó sì máa ń wá sí Nàìjíríà fún excursion gbogbo àwọn ààyè yìí ló yẹ kí wọ́n máa dé kí wọ́n máa rí yóò jẹ́ ààyè ìgbafẹ́ àti ààyè tá a tún ti lè mú owó wọlé tá a tún lè ti generate revenue fún ilẹ̀ Yorùbá yóò papọ̀ mọ́ àwọn nǹkan táwọn lọ́wọ́ náà ṣe tá à ń pè ní Oòduà investment lénìí
because ara Lagos Airport Hotel ara Oòduà investment ní Wema Bank tẹ́ ń wò yìí Oòduà investment ní púpọ̀ bẹ́ẹ̀ lọ later nílé mention tó jẹ́ Oòduà investment tó jẹ́ pé gọ́vnọ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá ní mójútó. Tábà wá sáàyè ìgbafẹ́ táwọn èèyàn lè máa lọ tí wọ́n ti máa rí àwọn nǹkan wọ̀nyí náà yóò jẹ́ àyè tí ìwúrí ó máa wà àwọn èèyàn gan lè máa rántí pé àwọn bàbá wa wọ́n ní ìgbìyànjú kejì pé àwọn náà yọ̀lẹ̀. Bẹ́ẹ̀ náà ni a rí nígbà tí bàbá Ẹ̀dà Oníléọlá bàbá ṣàfihàn kíní ọfà tí wọ́n lò nínú fíìmù Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ pé ara àwọn ọfà tí bàbá àwọn lò nínú ogun Jálumi ní ọfà yìí. Ọfà yẹn museum ló yẹ kó wà. Wọ́n níjọ́ táwọn lọ rí níjọ́ táwọn fẹ́ ṣe Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ní around 90s táwọn lọ sọ kíní yẹn kálẹ̀ lókè àjà l'Ógbómọ̀ṣọ́ wọ́n ní ìyá bàbá àwọn dá wọn dúró lọ́nà lọ́hùn pé kí ló fẹ́ fi ṣe ogun tán bàbá rẹ̀ fi jà ní òkèlè kí tán fi jà ní nǹkan kan bẹ lára rẹ̀ ó léwu ẹ má dojú rẹ̀ kọ́ra yín o. Wọ́n láwọn ni àwọn dáàmú àwọn ti yọ kíní yẹn kúrò lára ẹ̀ because ó ní tí wọ́n wé mọ́ lára tí ń jẹ́ kọ́fà yẹn gan mọ́ tún ti ṣe extraordinary. Kẹ́lẹ́ mọ ọgbọ́n inú àwọn bàbá wa wọ́n yọ kíní kúrò káwọn tó lè lọ fi ṣe fíìmù àwọn láti yọ kíní yẹn kúrò kó má bàa cause problem. So oríṣiríṣi káàkiri bó ṣe wà káàkiri ilẹ̀ Yorùbá nìyẹn tá a bá pa àwọn èèyàn bóde tí wọ́n gbé jáde ẹ wo eégún Olóòlù ẹ wò tán eégún Olóòlù tẹ́ bá wò tán rẹ̀ dáadáa kì í ṣe eégún tó yẹ kákan máa wò eégún ilẹ̀ Yorùbá ní property ni. Bẹ́ẹ̀ náà ni eégún kan tí mo fẹ́ ṣàfihàn rẹ̀ ń sìn tẹ́ẹ̀rí lára àwọn eégún tí wọ́n lò lójú ogun Kírìjí ní eégún ìwà. Tẹ́ ẹ bá gbọ́ màá jẹ́ kẹ́ ẹ gbọ́ voice tó ń lọ lábẹ́ rẹ̀ kì í síbi nílò voice mi màá jẹ́ kẹ́ ẹ rí voice tí ń lọ lábẹ́ fọ́nrán yẹn. Eégún yìí wọ́n ní àwọn pe àwọn èèyàn ṣàkíyèsí pé ẹ má súnmọ́ o kíní tó mú dání yẹn ò gbọ́dọ̀ kan yẹn o torí kò wọn ò dá ẹ̀rọ rẹ̀ mọ̀mọ́. Àwọn tó wà ńbẹ̀ lé ní ò mọ ẹ̀rọ kíní tí eégún yẹn mú dání ṣùgbọ́n torí wọ́n fẹ́ ṣàfihàn ẹ̀kú eégún yẹn fẹ́ káwọn èèyàn ó rí pé eégún yìí náà wà lójú ogun Kírìjí tí wọ́n fi jà. Eégún yẹn dẹ̀ lọ bọ̀ nǹkan kan ò ṣe eégún tó lọ tó bọ̀ ni. Nǹkan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá èèyàn mi màá ṣàfihàn fọ́nrán yẹn sì yẹn rí yóò wọlé wá báyìí tí wọ́n màá rántí orúkọ rẹ̀ but mo fẹ́ kẹ́ kọ́kọ́ wò fúnra yín ná. Eégún yẹn ó mú kinní kan dání èyí náà wò lágbo kú lọ́pọ̀ orúkọ eégún tá à ń wò yìí. Irú àwọn eégún yìí museum ló yẹ kó wà lágbo kú. Eégún tá à ń wò yìí ní agbára àwọn èèyàn wọ́n scatter fún ni wọ́n lé ní àyè bẹ́ẹ̀ ẹ mọ̀ wo pé ọdún náà rí aṣọ ni but iná nu ọmọ rárá ẹ wò. Lágbo kú ni mi wò ó padà eégún tó jagun Kírìjí náà ni mi wò ó eégún ni a mọ̀ sí lágbo kú. Alágbó kú o. Kí ìbẹ̀sẹ̀ àtúbà ṣiṣẹ́ o, kí àtúnṣe lámọ̀dún o, lágbo kú ló rú ẹ̀ o. Òkú orí kò tó sá. Alágbó. Òkú orí kò tó sá. Bínú wò ní. Ẹ̀rọ kò dọ́rí sí ọ̀sí. Ọ̀tọ̀ ìlágbó alágbó tó lè ní tó. Òkú orí kékeré. Òkú orí kò tó sá. Òkú orí kò tó sá. Lágbo kú ló bí ìyá sàmọ́dún o. Ikú ní parí kékeré o. Kíni ti ṣe o? Ẹ̀rọ kò dọ́rí sí ọ̀sí. Alágbó kú ara eégún jagun Kírìjí. Ọlágbógun àbàdúrà àgbàdo. Ní Sí èsì kòtò, sí èsì gegele. Òkú orí kò tó sá. Òkú orí kò tó sá. Ọ̀pọ̀ kọ́mọ yìí ń pa. Yá dá fún yín o. Ẹ̀jẹ̀ ní dáhùn o. Ẹ̀ ní sì kú ọmọ o. Kò ṣe wíre nì. Òkú orí kò tó sá.
òkú orí kò tó sá. ọlágbókun àbàrú àgbàdo. òkú orí kò tó sá. òkú orí kò tó sá. ìyá yẹ̀yìn o. ọ̀rọ̀ rẹ̀ kùrẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi. ọ̀rọ̀ kan lórí sí ọ. Yọ́nì jẹ́ máa yé o. kíyèsí mọ́tò kíyèsí gẹ́gẹ́lẹ́. Yọ́nì jẹ́ máa yé o. Yọ́nì jẹ́ máa yé o. Yọ́nì jẹ́ máa yé o. Òde ilẹ̀ Yẹ́nì mi ṣe yí o. yẹ́gẹ́rẹ́ Yẹ́nì mi ṣe yí o. Òkú orí kò tó sá. 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 lágbó òkú o lágbó òkú o. Ènìyàn bá ní bọ́lá fún òṣò ní ẹni ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lágbó òkú o. Ọba ojú àgbàdo. Má bínú. Kò sí ẹ̀rọ ọwọ́ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Asuma Asuma ó yá alágbó òkú o. Alágbó òkú o. Àgbà ẹ̀ka wọ́n sún wọ́n igun ìyá ẹ̀kẹ́ yẹn àlọ́rẹ̀ rẹ̀ ó bí àwọn ẹlẹ́rọ̀. Òkú o. Àbàrú àgbàdo orí ẹ̀sìn kòkò. Orí ẹ̀sìn gẹ́gẹ́lé. Ẹ̀gọ́lọ́. Owó ní ká gbóyin lọ́wọ́ ẹ̀ ká gbóyin. Lágbóríà. Bàbá ìbára àpàtì mọ́ sí ìrìn búgbà búgbà dúró. nǹkan pè léegun lẹ́rìn o ẹ wá wò ó gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ló yẹ kó níbi tá a kó wọn sí tá a ti máa ṣàyẹ̀sí wọn wọ́n fẹ́ bọ́ ni wọ́n fẹ́ ṣe anything ni wọ́n lè máa ṣe ń bẹ̀ wọ́n kàn create àyè àwọn ilé tó bá nídìí ká máa kàn nǹkan tí ká máa fi nǹkan kàn wọ́n create àyè tí wọ́n tí ó special àwọn ò ní papọ̀ mọ́ àwọn nǹkan yòókù wọ́n gbọ́dọ̀ ṣe kí mọ́lẹ̀ wà ń bẹ̀ tí iná oríṣiríṣi máa tàn táyé ó rí i pé kíní ìbò ṣe rí rè tàbí kán gbé wọn sínú gíláàsì kan tí wọ́n ń nàró síbẹ̀ tó pé téèyàn bá rí ẹ mọ báwọn èèyàn ṣe máa ń design kan tá a bá gbé fáwọn èèyàn tó gùdù wọ́n design ẹ̀ tó yẹ pé ayé máa wá everywhere in the world ní wá wò because ìran Yorùbá Ọlọ́run fún nírú àwọn àrà ìdá mélòó nú àwọn èèyàn dúdú ló ní irú gaba ìmọ̀ wọn ti tà tán ẹlòmíì ò tiẹ̀ yà sí mọ́ bàtí Christianity àbí nǹkan kí náà ti ń pe kiri àbí kí ni wọ́n ń pe àbí Islami gbogbo ẹ̀ ti gba gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn wa ẹlòmíì ò mọ tí wọ́n ń ti mọ́ bẹ́ẹ̀ náà ni tẹ́ bá lọ sílé bàbá wa Ọ̀dẹ́rìn lọ nìbàdàn tẹ́ bá délé Ọ̀dẹ́rìn lọ nìbàdàn ibi tí bàbá fi ṣe ibùdó agbára lẹ́kùn bẹ̀ wọ́n mi rò pé ẹni tó mọ tí wọ́n fi ń ṣi mọ́ wà tán bá ń ṣe ìyẹn mọ tán fẹ́ ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò dá nǹkan tó wà ń bẹ̀ mọ̀mọ́ ibẹ̀ ṣòro wọ̀ gbogbo kíni là á ṣàfihàn àwọn ibùdó yìí tó bá yá tá a mú àwọn èèyàn tẹ́ rí pé ibùdó ilé agbára ni yìí tó fi dé torí bàbá wa láti forúkọ wọn Ògèdèngbé Agbógungbòrò ilẹ̀ Ìjẹ̀ṣà àwọn yàrá wọn àwọn àyè wọn wọ́n ti parí kò sẹ́ni tó lè wọ bẹ̀ tó ta ṣe ẹ̀mọ́ tẹ́ fẹ́ lọ mú bẹ̀ tẹ́ẹ̀rí tẹ́ẹ̀yìn gan mọ̀ pé nǹkan lábẹ́ o lábẹ́ ọ̀run tá bàbá yẹn fi lò gbà àtúwá gbọ́rọ̀ kan pé lákòókò gbà táwọn bàbá yìí sì tún wà àwọn èèyàn kan tó ń bẹ lábẹ́ inú ilé tí wọn ò jáde tó jẹ́ pé agbára burúkú tó ń bẹ lọ́wọ́ wọn tó ju tàwọn tí wọ́n wà lójú ogun lọ nígbà tá a sọ yìí bó ṣe rí lọ́nu nílẹ̀ Yorùbá bó ṣe rí lọ́nu ṣùgbọ́n lẹ́ni Christianity àti Islam ìtì ọ̀sẹ̀ tán fẹ́ kí ẹ̀sìn àjòjì ó ṣe nínú lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá ọ̀sẹ̀ yẹn ló là ń padà ń rí lénìí tí Fúlàní wọn ń wọlé ká yẹn mọ́lé wọn wà nínú ọba sí Yorùbá wọn wà fi ìbọn bẹ orí èèyàn dànù
wọn ó pèèyàn lọ́dẹ gbogbo olùtẹ̀ ń wí ọdẹ ló tẹ̀ lẹ́ni ọdẹ ò wá lè ṣèkí ọ̀lú wọn mọ́ ọdẹ òbòde tó bá rí AK-47 yóò ju tọwọ́ rẹ̀ lẹ̀ yóò mèrè ni wọn ò bí kó dúró torí tí lẹ́yìn ọba bá ń jẹ́lẹ̀ Yorùbá ni èèyàn kan ò ní jẹ́ gọ́vnọ̀ kó ṣàdéhùn nǹkan pé nǹkan báyìí mo fẹ́ ṣe fún yín tí ó sì ní í ṣe láíláí tí ó wà máa parọ́ rẹ̀ ilẹ̀ Yorùbá tá bá ṣẹ́jú wọn kò ní wọlé ṣé láyé àwọn bàbá Ògèdèngbé lẹ́nìkan ó pera rẹ̀ ní Tinubu ní kó mọ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni ò ní sọ̀rọ̀ wọn ò ní ti gbé mi bó ṣe rí káàkiri nu nígbà náà bọ̀ lẹ́ni wọ́n máa gbẹ́sẹ̀ ti gbàgbọ́ ẹ̀ lọ́wọ́ yẹ ní kankan mọ́ ìdí nìyẹn tí wọ́n ṣe ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án yẹn kà tán ṣe ń fi ká lẹ́yìn ní mú bóyá mi mọ̀ pé nǹkan bẹ àwa táàrin káàkiri a mọ̀ pé nǹkan bẹ ṣùgbọ́n ta lẹni náà tí ó jáde síta tí ó ṣàfihàn rẹ̀ because ẹ̀fẹ́ ká yóò mọ́ sá fún yín gbogbo yín lẹ̀ ń lọ mọ́sáàsì lọ kírun gbogbo yín lẹ̀ ń lọ church jọ Sunday ẹ̀fẹ́ ká yóò rí yín pé nǹkan bẹ lọ́wọ́ yín ibi tí problem wà nù lénìí ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ mo kàn ní kí n ṣàfihàn fọ́nrán yẹn ní kẹ́lẹ́ mọ bí ọṣẹ ti ṣe ilẹ̀ Yorùbá Ọlọ́run bó gbà fún wa èmi náà ní tiyín tòótọ́ títí láti mọ mákọ̀tún ètò mi wá Bàbá Àṣà.